Akódédé wòye olólùfẹ́ mi sì káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ àfútùní. Fún àwọn tó ń gbọ́ mi nígbà àkọ́kọ́ àti fún àwọn tó sì máa ń gbọ́ mi tẹ́lẹ̀, orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípìtàn Yewande Elizabeth. Olùkọ́ èdè Yorùbá ti gbàlódé, Miss Yewande Gen Z Yorùbá teacher. Mo dẹ̀ kí n káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ àfútùní. Àkòrí fún ìdánilẹ́kọ̀ọ́ wa láti ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tó kọjá ni ọ̀rọ̀ àpèjúwe tàbí èèyàn, èyí táwọn elédè Gẹ̀ẹ́sì a máa pè ní adjectives. Àkòrí fún ìdánilẹ́kọ̀ọ́ àfútùní ni a ó fi parí ètò ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ àpèjúwe tàbí èèyàn, èyí táwọn elédè Gẹ̀ẹ́sì a máa pè ní adjectives. Bákan náà, ìpele mẹ́ta ni à ń pín ọ̀rọ̀ àpèjúwe tàbí èèyàn sí. A ní positive, comparative àti superlative. Ìpele tó gbẹ̀yìn nínú ọ̀rọ̀ àpèjúwe tàbí èèyàn ni a fẹ́ wò lónìí, ohun tí àwọn elédè Gẹ̀ẹ́sì a máa pè ní superlative. Síwájú sí, superlative náà ní ọ̀rọ̀ atọ́ka tirẹ̀ lédè Gẹ̀ẹ́sì àti ní èdè Yorùbá. Ní èdè Gẹ̀ẹ́sì, a ní est, most àti the. Ṣùgbọ́n ọ̀rọ̀ atọ́ka ní èdè Yorùbá ni jù. Ẹ jẹ́ ká wá wo iṣẹ́ tí superlative máa ń ṣe. Superlative máa ń ṣe atọ́ka ohun tó bá ti wà ní ìpele tó ga jùlọ. Yálà ó dára tàbí kò dára. Ohun tó bá ti wà ní ìpele tó ga ni superlative máa ń ṣe atọ́ka rẹ̀. Superlative signifies the top quality, either good or bad in a sentence as an adjective. Ẹ jẹ́ ká wá wo àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ àpèjúwe tàbí èèyàn tí mo ní fún wa. 1. Their house is the biggest in the street. Ilé wọn ló tóbi jù ní àdúgbò. 2. This is the most beautiful dress. Aṣọ yìí ló rẹwà jù. 3. My food is the spiciest. Oúnjẹ mi ló ta jù. 4. I am the best. Èmi ni mo dára jù. Lákòótán, a ti mú ọ̀rọ̀ àpèjúwe tàbí èèyàn sí ìparí. Bákan náà, a ti wá sí ètò ìdánidúró fún ẹ̀kọ́ àfútùní. Fáwọn tó máa ń kí mi nílé oko, ẹ ṣé gidi gan ni. Fáwọn tó sì máa ń tẹ̀ka ìfẹ́ sí mi, Olódùmarè yóò máa fẹ́ yóò sì máa tẹ̀ka ìfẹ́ sẹ́yìn náà. Orúkọ mi yí padà, orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípìtàn Yewande Elizabeth. Olùkọ́ èdè Yorùbá ti gbàlódé, Miss Yewande Gen Z Yorùbá teacher. Ẹ ṣeun, ó dàbọ̀.